tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ẹ káàbọ̀ padà sí ètò yín gbàgede ìlú ní ìkànnì Kaftan television Yorùbá. Abala tí àdẹ̀wà náà ni abala yìí tí ó kan ẹ̀yin ará ìlú gbọ̀ngbọ̀ngbọ̀n. Ẹ mọ̀ pé àdúrà gbogbo àwọn tí ó bá ṣe ìgbéyàwó òun ni láti rí ọmọ bí. Àmọ́ nígbà mìíràn wà tó jẹ́ pé àìtètè rí ọmọ bí ó máa wáyé nínú ìgbéyàwó. Kí làwọn òkùnfà ohun tó máa ń fa àìtètè rí ọmọ bí? Àti pé kí ló fà á tó fi jẹ́ pé gbogbo ìgbà àwọn èèyàn máa ń sọ pé obìnrin òun ni ó máa ní wàhálà abẹ tó fi jẹ́ pé kò kí ń sí ọmọ nínú ìgbéyàwó. Àmọ́ ìwádìí tí wàá fi yé wa ó ti fi yé wa wípé púpọ̀ ọ̀gbà náà ló máa ń jẹ́ pé ọkùnrin náà máa ń ṣe ohun náà máa ń ní okùnfà àìrí ọmọ bí nínú ìgbéyàwó. Àwa ní kọ́kọ́ láàmú dá sọ̀rọ̀ yìí nínú lórí ètò lónìí lórí ètò gbàgede ìlú àti ní abala yìí. Àlejò ti wà pẹ̀lú wa. Àlejò wa náà sì jẹ́ dókítà kò ń ṣe dókítà lásán. Wọ́n jẹ́ alága dókítà ní ilé ẹ̀kọ́ ti Unimed ní ìpínlẹ̀ Ondo. Wọ́n sì ti wà níbí orúkọ wọn sì ni Dr. Gbala Michael. Ẹ bá wa kí àwọn alẹ́ Dr. Gbala Michael. Ẹ káàbọ̀ sí ètò. Ẹ ṣé o. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé olóòtú. Ọ̀rọ̀ tí a fẹ́ gbéyẹ̀wò lónìí gẹ́gẹ́ bí a ṣe sọ fún àwọn èèyàn wa nílé ìsìn ni kí ni ó máa ń fa okùnfà àìrọ́mọbí ní ara ọkùnrin. Ẹ ṣé olóòtú. Ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi ìbéèrè tó lágbára ni. Gẹ́gẹ́ bẹ́ ṣe sọ sí ọ̀rọ̀ àkẹsọ níwájú ni pé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn èèyàn rò pé tí àwọn bá ṣègbéyàwó tán lè tètè ròyìn pé bóyá obìnrin nìkan ló máa ń ní ìdúró yẹn. Ṣùgbọ́n nǹkan tá a mọ̀ ni pé bí ìdíwọ́ ṣe lè wà lára ọkùnrin ó lè wà lára obìnrin. So lọ́pọ̀lọpọ̀ ìgbà àti a bá rí àwọn ẹbí tí wọ́n tètè rí oyún nínú káká pé a pé ẹbí mẹ́wàá ni lọ́pọ̀lọpọ̀ ìgbà pé bí mẹ́rin nínú mẹ́wàá ẹ̀ ló jẹ́ pé àti ọkọ àti ara ọkùnrin ló ti wá mẹ́rin tó kù mẹ́rin nínú mẹ́wàá mẹ́rin tó kù ara obìnrin bí ẹyọ kan bẹ́ẹ̀ ló jẹ́ pé àtọkùnrin àtobìnrin ìkan bẹ́ẹ̀ bí 10% ìlú jẹ́ pé bóyá ọ̀pọ̀lọpọ̀ àmọ́ra rí lè mọ nǹkan tó fà so bá bí ìdíwọ́ ṣe lè wà látara ọkùnrin wà látara obìnrin. Ní ti ìdíwọ́ láti ara ọkùnrin bó wá ṣe mọ̀ pé sperm òun ló máa nǹkan tí ọmọkùnrin máa ń produce tó yẹ pé tí èèyàn tíyàwó ẹ̀ lè fi lè lóyún ọ̀pọ̀lọpọ̀ kan tó lè fa nǹkan tá à ń pè ní sperm yẹn tí ìṣòro lè wà níbẹ̀. Mo fẹ́ ṣàlàyé fún àwọn tó ń gbọ́ láàárọ̀ ni pé sperm tá a rí yẹn nǹkan tó wà ní sperm pọ̀ àìpé kan ní cell ìyẹn gangan ní sperm gangan nǹkan tọkùnrin ń produce yẹn semen là ń pè so cell yẹn àtàwọn nǹkan tí cell yẹn máa ń jẹ òun ló papọ̀ tó di sperm. Nígbà míì ó ṣeéṣe kó yẹ pé cell tó yẹ kó wà ní sperm yẹn ó lè má tó ó tẹ̀ lè má sí níbẹ̀ rárá ó dẹ̀ lè jẹ́ pé bóyá àwọn omi nǹkan tó yẹ kí sperm yẹn kó máa jẹ bẹ́ẹ̀ pé àwọn nǹkan yẹn ló fà á tí ìdíwọ́ àbí dènà. Kí ló wá máa ń fà tẹ́ pé àwọn cell yẹn ò ní fi sí ní àtọ̀ ọkùnrin. Àbí tí ò tiẹ̀ fi ní pé. Ẹ ṣé olóòtú mo ṣe mọ̀rọ̀ bọ̀ ni tó gbogbo ẹ̀ la máa sọ kó lè yé wa dáadáa. Tẹ́ bá wo ara ọkùnrin ẹ rí i pé kátàpé ní scrotum kórópọ̀n ó wà níta. Tẹ́ bá fọwọ́ kan scrotum yẹn rí i pé kíní kórópọ̀n wà ń bẹ̀. Tẹ́ bá wo kórópọ̀n yẹn rí i pé bí okùn wà ń bẹ̀ tó lọ òkè tó lọ nú ara inú kórópọ̀n yẹn inú scrotum yẹn tápẹ̀ ní testis ibẹ̀ ni ọkùnrin tí máa ń produce sperm ní àtọ̀ kí n ti ṣe àtọ̀ láti máa pè báyìí eléyìí tó ń jáde ló jẹ́ àtọ̀ mo ń ṣàlàyé bó ṣe di àtọ̀ ni sperm gangan tó jẹ́ sẹ́ẹ̀lì tó ń di ọmọ inú kórópọ̀n yẹn ló ti ń jáde tí kórópọ̀n bá ti produce ẹ̀ á lọ ẹ̀yìn kórópọ̀n á wá gbàbẹ̀ lọ́nú ìgbà tó bá lọ́nú oníkàtà tó ń pè ní seminal vesicle ìyẹn oníkàtà yẹn máa produce ìyẹn ló máa ń produce kan tí sperm yẹn máa ń jẹ tó jẹ́ bí omi àti kan tó fi máa ń lùwẹ̀
láti ara prostate náà wọn àwọn yẹn àti sperm yẹn àti omi tí seminal vesicle yẹn produce òun ló máa dà papọ̀ yìí ló ṣe máa wá sí tó máa jáde as àtọ̀. So nǹkan tó lè fa wàhálà yẹn tá bá ti mọ bó ṣe lọ yìí ló ṣe lè rí. Lákọ̀ọ́kọ́ ó ṣeé ṣe kó jẹ́ pé kórópọ̀n ẹni ò ṣiṣẹ́ tó yẹ kó ṣe tó nǹkan ò produce sperm tó yẹ kó produce nǹkan tó dẹ̀ lè fà á kí kórópọ̀n yẹn kó má produce sperm ó pọ̀ mo máa fẹnu bà. Ó ṣeé ṣe kí sperm yẹn kó produce kí scrotum yẹn testis yẹn kó produce kí okùn tó ń gbé lọ kó dí lọ́nà tókùn yẹn bá dí lọ́nà tàbí kò lè dé ibi tó yẹ kó dé. Ìgbà míì okùn yẹn ò dí lọ́nà seminal vesicle tó yẹ kó produce kan tó jẹ́ oúnjẹ tí sperm yẹn máa jẹ vesicle yẹn lè má produce ẹ̀. So àwọn kankan báyìí ló lè fa wàhálà yẹn. Tá bá ń sọ̀rọ̀ nípa ti ìdènà láti orí testis testis ò jẹ́ nílé produce sperm ọ̀pọ̀lọpọ̀ kan ló lè fà á. Àwọn hormones kan wà láti ọpọlọ ló ti ń ṣiṣẹ́ àwọn yẹn ló máa sọ fún testis pé ó yá o produce sperm o. Ìgbà míì ló jẹ́ pé àwọn hormones yẹn ni ò ṣiṣẹ́ dáadáa àbí àwọn hormones yẹn lè ṣiṣẹ́ dáadáa kí signal tán send sí scrotum sí testis testis ò má respond testis ò bá respond yẹn náà tún jẹ́ wàhálà míì. Lọ́pọ̀lọpọ̀ ńgbà míì kẹ̀dẹ̀ ní testis yẹn ó ti lè ní àìsàn lára àìsàn ti lè wá bí gbogbo ẹ̀yà ara ló lè ṣàìsàn bí àṣẹ lè ṣàìsàn lójú ṣàìsàn lára ṣàìsàn lápá bẹ́ẹ̀ ni testis náà lè ní àìsàn. Ó ní kíní kan tó tẹ̀ máa ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn kékeré tó pọ̀ kíní àìsàn peléke tó máa ń wú ní ẹnu tó tún máa ń wú ní kórópọ̀n gbà míì à ń pè ní mumps tí ọmọdé ọkùnrin bá ní mumps ní kékeré ó lè affect testis. Ó lè affect testis. Ìyẹn túmọ̀ sí kí káwọn èèyàn tètè máa kíyèsí ara wọn. Ó ṣe pàtàkì ó ṣe pàtàkì tí ọkùnrin bá kó àìsàn kòkòrò yẹn lè affect testis. Ó lè affect testis nìkan ó lè affect okùn tó ń gbé sperm tó ń gbé lọ. Ó tún láwọn oògùn tí èèyàn lè lò tó máa ń pa cell tó jẹ́ kí testis yẹn kó produce sperm. Irú àwọn oògùn yẹn ó tẹ oríṣiríṣi oògùn tó pọ̀ oògùn làwọn èèyàn lò tó pọ̀ ẹ wúrú oògùn táwọn èèyàn máa ń lò fún bóyá bíi fún oògùn ọ̀sà irú cimetidine tíkú táwọn èèyàn kàn máa ń lò lọ́pọ̀lọpọ̀ gbà cimetidine. ṣé pé cimetidine ò dáa báyìí. Cimetidine lè fa wàhálà fọkùnrin àti. Àmọ́ ṣóbìnrin lè lò. fún ti ọkùnrin ẹ jẹ́ ká sọ tọkùnrin láàárọ̀ yìí fún cimetidine lè fa wàhálà fún ọkùnrin oògùn tá a máa ń lò fún làpálàpá ketoconazole nígbà míì ó lè fa wàhálà fún ọkùnrin àti produce. ẹ jẹ́ sáré béèrè kankan ó ní oògùn kan bíi ampiclox ní ìsìn tó yẹ pé tí àwọn ọkùnrin míì tó bá fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin wa ní táwọn bá lo ampiclox yẹn pé kò ní jẹ́ kí ẹni táwọn bá sùn kí orí ọmọ bí ṣé kò ṣe pé yẹn náà ṣe àkóbá fún. Pẹ̀lú òye tá a mọ̀ àti rí pé ampiclox fi bẹ́ẹ̀ fà á àwọn oògùn tá a ti mọ̀ àwọn kan wà tá a ti mọ̀ tí ó tá a mọ̀ pé ó lè fà á irú mo sọ pé ketoconazole tá a lò fún lápá yẹn ìyẹn lè fẹ́ fà á even oògùn tó tiẹ̀ pọ̀ cotrimazole là ń pè septrin irú septrin tí gbogbo yẹn ń lò lẹ́yìn àtijọ́. septrin tẹ́ pé yẹn máa fi ń sùn. No septrin septrin bí àwọn kọ́ táwọn èèyàn máa ń lò bí atán bá ń yàgbẹ́ septrin táwọn èèyàn máa ń lò ń gbà yẹn septrin tó bá lò lápọ̀jù fún ọkùnrin tó bá di pé ó ní wàhálà àti lóyún ó ṣeéṣe ọmọ gbọ́dọ̀ wọ́ lè jẹ́ pé nǹkan ló ń fa wàhálà bá irú ọkùnrin bẹ́ẹ̀ ni sọ ọ̀pọ̀lọpọ̀ oògùn làwọn èèyàn máa ń lò tó yẹ pé wọ́n dẹ̀ máa ń fa wàhálà fún wọn tán ọmọ irú steroid báyìí steroid ìyẹn common láwọn tó yẹ pé bí wọ́n ń ṣe sport ẹni fẹ́ build muscle ó fẹ́ lè sáré dáadáa irú àwọn steroid especially àwọn anabolic steroid tó jẹ́ pé kára kan ọkùnrin kó ní ìgẹ̀ yẹn àwọn steroid yẹn ò dáa ìyẹn lè fa kí ọkùnrin kó má lè produce proper sperm ìyẹn lè tún jẹ́ bẹ́ẹ̀ nǹkan bíi tí ọkùnrin náà bá mu ọtí lámùpọ̀ jù alcohol lámùpọ̀ jù lè fà á tọkùnrin náà bá mu tobacco lọ́pọ̀ jù tobacco lè fà kí sperm kó má ṣe déédéé the same thing pẹ̀lú sìgá abẹ́ni tó bá mu igbó yes ìyẹn náà tún lè fa nǹkan tó yẹ pé ó lè jẹ́ kí
testis yẹn kó má produce dáadáa. Nǹkan tó tún lè fà ń gbà míì tí ọmọ kékeré ọkùnrin tó bá ti fi bí kórópọ̀n tó bá ti fi ṣèṣe kékeré lẹ́gbàá tán gbá bọ́ọ̀lù ló tó ní inflammation àbí apẹ́kẹ́ nìkan ní torsion tó yẹ pé gbà míì kórópọ̀n lè yí tó bá yí tí blood tó yẹ kó lọbẹ̀ tí ò lọbẹ̀ dáadáa ó lè fà kí kó máa ṣe dáadáa. Ìgbà míì dẹ̀ ní ọmọkùnrin mi ti lè ṣe iṣẹ́ abẹ ìpínlẹ̀ ó kọ́ mọ̀ ní anemia torí ní anemia àgbà tó bá ṣiṣẹ́ abẹ ní anemia tí àṣìṣe bá wà ó ṣeé ṣe kí okùn tó gbé sperm jáde yẹn ó yẹ pé okùn yẹn kó gé nígbà tá à ń ṣe iṣẹ́ yẹn kòkòrò náà tún lè wọ so nǹkan kan pọ̀lọpọ̀ ló lè fà á pé àtọ̀ tọkùnrin lóòótọ́ ló produce àtọ̀ yẹn bọ̀ àtọ̀ yẹn lè má ní nǹkan tó wà ń bẹ̀ ó lè má tójú wọn èmi ò tiẹ̀ sí kankan rárá. Ìgbà míì dẹ̀ ní kì í ṣe pé ìgbà míì gan àwọn sperm míì tiẹ̀ wà ṣùgbọ́n àwọn sperm mi ò dá fúnra wọn èmi sperm tó yẹ kó lórí kan èmi lè lórí méjì èmi lè lórí mẹ́ta ó yẹ kí sperm ó yẹ kó máa wẹ̀ lọ́wájú ni sperm mi ò wẹ̀ rárá a kàn wà lójú kan. ìyẹn ni motility sperm mi ò lè wẹ̀ kò wẹ̀ rárá a kàn wà lójú kan èmi ò yẹ kó ó ti dòkú torí ó nílò kí sperm kó wẹ̀ kó tó lọ bá ẹyin kó tó lè di ọmọ so sperm mi ò tiẹ̀ lè wẹ̀ rárá. ìwádìí tí àwọn olóyìnbó tí wọ́n ṣe gan wọ́n fi yé wa pé kí sperm kí ìwẹ̀ yẹn pé kí ihun tẹ́ sọ pé motility sperm tó yẹ kí ó máa wẹ̀ pé láti bí ọdún 2013 sí abala tí a wà yìí pé ìyà tí àwọn sperm tó fi ń wẹ̀ ìyẹn motility sperm tó fi ń wáyé pé ó ti reduce gan ó ti dínkù. yes ọ̀pọ̀lọpọ̀ oògùn làwọn èèyàn ń lò tẹ́ bá ṣàkíyèsí pé ní àkókò tá a wà yìí ipa tí àwọn èèyàn fi ń lo oògùn ó lágbára ipa tó oògùn kó lọ́rọ̀ yẹn ó lágbára àpẹẹrẹ pàápàá àwọn oògùn àṣìlò àwọn oògùn bíi opiate ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ láàrin àwọn ọ̀dọ́ báyìí tá máa mú oríṣiríṣi oògùn tán gbogbo yẹn náà tún mọ̀ pé àwọn opiate drugs yẹn tán bá ń lò ó pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ oògùn tán dẹ̀ ń lò all these drug addictions ọ̀pọ̀lọpọ̀ lè pé opiate ló wà nínú ẹ̀ opiate àti mọ̀ náà pé téèyàn bá lo opiate tó bá pọ̀ jù ó ń affect sperm ọ̀dọ́ dẹ̀ fi affect sperm gbà míì kò yàn sperm mi ò ní lè wẹ̀ bó ṣe kán wẹ̀ sperm mi dẹ̀ ní kò tèmi ò tiẹ̀ ní tèlè rárá torí téèyàn náà dẹ̀ fi ń wẹ̀ ìgbàdẹ̀ míì dẹ̀ ní lẹ́nìí míì láwọn ọkùnrin míì eléyìí tó yẹ kí sperm yẹn kó lọ síwájú kó jáde ẹ̀yìn ló padà sí àtúntún lọ bladder so oríṣiríṣi kan bẹ́ẹ̀ yẹn ló lè wà. Dókítà wa kan tiẹ̀ fi wá lọ́jọ́ kan wípé àwọn ẹ̀rọ alágbèéká wa yìí yẹn handset yìí wípé tọkùnrin bá ń fi bọ àpò nígbà gbogbo wípé ó lè máa gbóná mọ́ ìtẹ̀pì ní kórópọ̀n yìí wípé ó tiẹ̀ lè jẹ́ kí gbogbo àwọn ẹyin tó wà níbẹ̀ kó sè kó má lè ṣe iṣẹ́ tó péye. ó tọ́ni olóòtú mo ní kí n tẹ̀ tí ṣàlàyé pé tẹ́ bá wo bí Ọlọ́run ṣe ṣe ọkùnrin ẹ rí pé kórópọ̀n yẹn ó wà ń tà ní torí pé Ọlọ́run fẹ́ kó wà lára kó má máa gbóná ìdí tọ́lọ́run fi gbé síta nìyẹn torí ó nílò temperature atẹ́gùn kó rọra máa fẹ́ kó lọlẹ̀ ju so tí a bá tún gbé nǹkan tó máa jẹ́ kó gbóná sí eré abẹ yẹn nígbà téèyàn kàn ń ṣe kórópọ̀n ẹni bí ọkùnrin tó bá ń fomi gbóná wẹ̀ jù àbí tán bá tún wọ ṣòkòtò tó péńpé tó tight jù nylon pant báyìí àbí tí yóò gbé kọ̀ǹpútà sẹ́sẹ̀ máa ṣiṣẹ́. ẹni tó èèyàn bá lomi gbóná tó fi gbóná wẹ̀ jù kò dáa fún. tó lọ sí pé àwọn ọkùnrin wa nílé ká mọ. tí ò bá gbóná kó ya lọ́wọ́ káyé fi omi gbóná tó pọ̀ jù wẹ̀ lójoojúmọ́. torí scrotum yìí ó nílò atẹ́gùn àfẹ́rẹ́ tó bá ti gbóná mọ́ra jù tẹ́ bá ṣàkíyèsí nígbà tí ara bá gbóná scrotum yìí ara wá sílẹ̀ torí ó fẹ́ fara pa ó fẹ́ yọ̀ọ̀dà rẹ̀ fàtẹ́gùn kó lè láwọn ọkùnrin míì dẹ̀ ní apẹ́kẹ́ ní varicose veins tẹ́ pé àwọn vein tó gbé blood kúrò ní kórópọ̀n yẹn dàbí ọ̀pọ̀lọpọ̀ tẹnumẹ́ àdàbí àwọn worms ni mo fẹ́ pé worms àdàbí worms ní ó ti pọ̀ jù bí àrùn torí irú àwọn títí wọn bá rí bí àrùn yẹn tó pọ̀ jù yẹn wọn à lè gbé
ẹ̀jẹ̀ kúrò ń bẹ̀ dáadáa àwọn yẹ kí bẹ̀yìn ó gbóná jù so tọkùnrin bá tún ní kátà pé ní varicose vein tó wo bí kórópọ̀n ẹ̀ tó dàbí pé ó kàn rí bí wọ́n bí arùn bẹ́ẹ̀ ìyẹn náà tún lè fa ìdènà àtúnṣe àkéṣe pé àwọn tó bá ń wa mọ́tò especially àwọn mọ́tò bá bọ́ọ̀sì tó yẹ pé bọ́ọ̀sì tó ń jòkó sórí engine tó gbóná tá gbọ́n látàárọ̀ bí àwọn kọ̀ǹdọ́tọ̀ ni tó gbọ́n látàárọ̀ tó ń dalẹ̀ tó ń jòkó sórí ibi tó gbóná yẹn ó tún lè fa àkóbá fún tẹsán ẹni mi bí àti ẹni kàn ṣe bẹ́ẹ̀ pé kàn ṣe kórópọ̀n ẹ̀ látàárọ̀ dalẹ̀ ni so kankan tó bá ti lè jẹ́ kí bẹ̀yìn ó gbóná ó bẹ́tà kí àwọn èèyàn kan yẹba fún tó èmi wá ní ìbéèrè kan ṣe àwọn pé méjì lọ́lọ́run dá tí kan bá wá ṣèṣì ńkọ́ ṣé ìkejì sì lè máa ṣiṣẹ́ àbí tí kan bá ti farapa méjèèjì náà ló kọṣẹ́ lẹ́yìn. bákan méjì ni lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ìkan bá kú ó tún máa ń produce nǹkan táǹpẹ̀ ní antibody ńgbà míì antibody tó produce yẹn gan máa ń pa ìkejì so lọ́pọ̀lọpọ̀ bàtẹ́ pé tí kan bá ní problem tá a bá mọ̀ àti ẹ̀ máa ń gbẹ̀ pé ká kó yọ kúrò pàpàtà torí nǹkan tí yẹn ilé tó kún yẹn ká tó produce yóò tún pa ìkejì lára. àmọ́ tí ìkejì ẹ bá ń ṣiṣẹ́ èèyàn sì lè bímọ. àwọn lè bímọ ìkan lè mọ ṣiṣẹ́ bí kíndìnrín. ìkan lè ṣiṣẹ́ mo tún ní kí n sọ fún àwọn torí lè ṣe pàtàkì fún àwọn òbí kan tẹ ká ń fọkàn sí eléyìí tí wọn bá bímọ ọkùnrin tí kórópọ̀n ẹ̀ ò bá wá sílẹ̀ dáadáa ó nílò láti tètè lọ ṣiṣẹ́ fún torí kórópọ̀n ẹ̀ tí ò wá sílẹ̀ yẹn tó wà lára ara yẹn tó bá pẹ́ níbẹ̀ jù á kó máa gbóná ó sè so tí a bá yìí ti ṣe ẹ̀ bá tẹ̀ gbé wá sáyẹ̀ tó bá yá kò ṣiṣẹ́ mọ́ so tí a bá bímọ ọkùnrin gbọ́dọ̀ wò pé nínú kíní scrotum mi o ṣé kórópọ̀n ẹ̀ ṣó wà ní bẹ̀tẹ̀ nígbà míì kò ní síbẹ̀ ó lè dúró sẹ́nu ọ̀nà nílò ká ṣe operation kíákíá kan fa wálẹ̀ kí atẹ́gùn bá lè máa fẹ́ sọ. àbí tábàdé ọmọ kékeré tó ń sọ pé tó ń complain pé kórópọ̀n ó ń dùn nílò ká tètè gbé lọ́wọ́ ilé ìwòsàn. ṣé àwárí àwọn àrùn tó máa ń bá kórópọ̀n yìí tí ó ṣe é wò tí ó látúnṣe àbí gbogbo rẹ̀ ni kò tiẹ̀ látúnṣe mọ́ rárá. ọ̀pọ̀lọpọ̀ ló látúnṣe. kó tẹ̀ tó yí pẹ́ sọ̀rọ̀ nípa àtúnṣe mo fẹ́ kí ẹ ṣàlàyé fún wa yàtọ̀ láàrin kí ọkùnrin kó máa ṣe dáadáa lórí ìbálòpọ̀ ẹ mọ̀ pé àwọn púpọ̀ míì wà tẹ́ pé tó bá ti lè ṣe dáadáa tó ti lè pẹ́ lórí obìnrin wọ́n ti ní ìgbàgbọ́ pé àtọ̀ wọn dá ipò yẹ kí ó dọmọ nǹkan tó mọ̀ fà ní gbogbo ìgbà tí ọkùnrin máa fi náà mò ń ṣe tèmi ẹ̀mẹ́rin ni mò ń lọ lára rẹ̀ kí ló wá fà tí ò fi ọmọ bí ǹjẹ́ kí àrùn kò kí nǹkan mọ́ kéèyàn ṣe dáadáa tó ṣó ní í ṣe pẹ̀lú rírọ́mọ bí. bí mo ṣe sọ àtọ̀ tọkùnrin ń produce ìyẹn kan ṣó pé ọkùnrin produce àtọ̀ ni àfi téèyàn bá lọ test ẹ̀ èèyàn tó mọ̀ bóyá spam wà bẹ́ẹ̀ tó tí a bá kàn fojú wò báyìí èèyàn ò lè fojú wò kó mọ̀ bóyá spam wà bẹ́ẹ̀ gbogbo bí spam ṣe bí semen bó ṣe ń rùn yẹn bó ṣe ń tíìkì yẹn kì í ṣe spam ló fà á òórùn ẹ̀ kọ́lọ̀ ẹ̀ bó ṣe ń tíìkì yẹn nǹkan tí seminal vesicle àti prostate tó ń secrete òun ló fà á tí bá rántí mo kọ́ sọ pé mo ní testis tó wà ń sàlẹ̀ ìyẹn ló ń produce spam gbogbo nǹkan táwọn fojú rí èèyàn ò lè fojú rí spam àfitàbàwò lábẹ́ ẹ̀rọ èyí túmọ̀ sí pé bóyá àtọ̀ bóyá ó wà wọ́ọ̀tù àbí kò wà wọ́ọ̀tù pé àwọn ẹlòmíín wà tẹ́ pé àtọ̀ tẹ̀lé wà wọ́ọ̀tù kó dẹ̀ wà ókè ó dẹ̀ lè wà tíìkì kó má wà ókè so bóyá ó di ó ṣàn yẹn ò ní. ìyẹn túmọ̀ sí pé bóyá àtọ̀ wà wọ́ọ̀tù kò ní nǹkan kan ṣe pẹ̀lú àìsàn kò ṣe pé àìsàn bẹ́ẹ̀ ni tí. kò mí torí nǹkan tàtọ̀ wà fún ni pé kọkùnrin kó lè fún ìyàwó ẹ̀ lóyún tí spam bá ti wà bẹ́ẹ̀ spam ló ń dán wọn spam bá ti wà bẹ́ẹ̀ tó pé níye tó dẹ̀ lè ṣe tó yẹ kó ṣe yẹn ló wà important ó tíìkì o kò tíìkì o nǹkan tí àtọ̀ wà fún ni pé kó sọ kó fún ìyàwó kéèyàn kó lè fún ìyàwó ẹ̀ lóyún ọkùnrin dẹ̀ lè fojú mọ̀ bóyá èèyàn sọ pé òun bá ìyàwó ṣe òun produce yẹn kò nílò pé bóyá pé símẹ̀ yẹn bóyá ó ní enough spam so ọkùnrin ò lè mọ̀ ìdí tí a tẹ̀sí ń gba àwọn ẹbí tó bá ní ìpèníjà àti lóyún pé kí àti ọkùnrin àti obìnrin nìkan jọ ṣe àyẹ̀wò ṣùgbọ́n ìṣòro tá a máa ń lọ́pọ̀lọpọ̀ gbà
ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló rò pé bóyá no ìyàwó kójú òṣùwọ̀n ìyàwó ló ń ṣòro. èmi gan tẹ̀ sọ pé ṣe bí ìgbà tó ń ṣe wà ní secondary school wáyé university òun ti fẹ́yàn méjì lóyún òun fẹ́yàn mẹ́ta lóyún torí bẹ́ẹ̀ àìsàn lè wọlé nígbàkigbà. So látara ilé ìtẹ sọ nísinsìnyí wípé nígbà tó ń wà ní Ṣàngó Òde òun fúnyàn lóyún kóun tó wá gbéyàwó sílé kóun wá tó lè má fúnyàwó òun lóyún mọ́, ṣé ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣé àìrọ́mọ bí ọkùnrin máa ń dédé wá láàrin méjì náà ni. àìsàn ni nígbà tí àìsàn lè wọlé wọ́n lè bíyàn mọ́ ó lè jẹ́ accident ló ṣẹlẹ̀ èèyàn lè jẹ́ infection ló wà kò sí gbà tí àìsàn lè wọlé ó dàgbà tí a mọ́tò tuntun ni kí a sọ pé mọ́tò ń ṣiṣẹ́ dáadáa lánàá èyí ó gbọ́dọ̀ ṣe dáadáa kò rí bẹ́ẹ̀ kò sí gbà tí àìsàn ò lè wọlé. ṣé èèyàn máa ń wá ní àrùn yìí lára tí ò ní mọ̀ ni ẹ mọ̀ pé téèyàn bá rọ́mọ bí ṣé ó lè máa lọ kiri bẹ́ẹ̀ kó má mọ̀ kó má di pé àbí ṣé ó máa ní àwọn àmì kan tí ó máa rí wípé àìkọ́kọ́ báyìí bá mi jà. bí mo ṣe ṣàlàyé pé kan tó ń fà á ó àti rí àmì ó ní í ṣe pẹ̀lú nǹkan tó fà á àwọn kan wà tíyàn lè ra mì irú àpẹẹrẹ tí ọkùnrin bá mọ̀ pé kí ni kórópọ̀ àwọn ó kéré ju bó ṣe yẹ lọ àbí ó wo méjèèjì kan kéré àbí kankan ò sí níbẹ̀ ọkùnrin mi lè fúnra sára bí ọkùnrin tó yẹ pé ìgbà tó wà kékeré ó rí pé ìgbà kan kí ni kórópọ̀ àwọn wú lẹ́yìn ìgbà tó wú tán ìgbà tó yá ìgbà tó máa di pé ló lọlẹ̀ òun ò lè fíìlì ẹ̀ ó lè wà níbẹ̀ àbí kọkùnrin rí pé bóyá kí tí mo sọ pé aràn yẹn tó rí pé ó wà níbẹ̀ ẹni ẹ lè fúnra àbẹ́ni tó yẹ pé ó ti ṣe operation àbí tó ní accident tí kan kọlu apá abẹ́yẹn ẹni ẹ lè fúnra àbí nígbà míì mo sọ lẹ́ẹ̀kan pé ọkùnrin míì eléyìí tó yẹ kí àtọ̀ kó wá bí àtọkùnrin máa gbé tóun bá ṣe tán òun rí àtọ̀ tọ̀ irú ẹni bẹ́ẹ̀ lè fúnra sáwọn kankan bẹ́ẹ̀ yẹn ó lè yẹ kẹ́ni ọ̀hún kó fúnra ẹni míì dẹ̀ tún nìyí ó lè rí pé bóyá òun dédé sanra sí bóyá irun bẹ̀rẹ̀ sí ń pọ̀ lára òun tó ń pọ̀ jù lára òun so tó lè rí pé àbí nǹkan míì tún ṣe òní ṣẹ́rí bẹ́ẹ̀ nǹkan míì lè jẹ́ kẹ́ni míì kó fúnra bẹ́ẹ̀ bọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ò ní mọ̀ torí pé wọ́n á produce sperm wọ́n á produce semen ẹ̀rọ pé mi kan pe sperm semen but it's not the same thing semen ni sperm àti àwọn nǹkan tí àwọn ẹ̀yà ara mi produce but lọ́pọ̀lọpọ̀ a máa ń pè sí the same thing torí pé sperm ni the real thing tó ń ṣiṣẹ́ ní ara níbẹ̀. mo fẹ́ kí ìbéèrè kan lọ́wọ́ yín màá dẹ̀ fi mú ìtàn kékeré kan wá ó ní nígbà kan wà tí mo bá ọmọbìnrin kan sọ̀rọ̀ ọmọbìnrin yẹn wá sọ fún mi pé òun ò tí ì ní ìbálòpọ̀ rí ní obìnrin kò tí ì ní ìbálòpọ̀ rí àmọ́ ó máa ń wà pẹ̀lú ọkùnrin tẹ́kọ̀ọ́jọ́ máa ń ṣe eré bọ̀kù kan ní sí pé wọ́wọ́ ìkọ̀kọ̀ wọlé síra wọn lára àmọ́ ìgbà tí ó wá ṣe dé arábìnrin wa jẹ́ ó wá lọ lóyún ọkùnrin yẹn ó wá sọ fún ọkùnrin yẹn pé òun ti lóyún o ọkùnrin yẹn wá ń bá lágídí pé wàá ṣe lóyún nígbà tó yẹ pé àtọ̀ pé òun ti ìkọ̀kọ̀ bọ ara ẹ̀ mo wá fẹ́ ìlú fẹ́ mú ìbéèrè tí mo fẹ́ béèrè pín nígbà míì tọkùnrin àtòbìnrin tó bá jọ ń bára wọn ṣeré láì kó wọ́n ti kọ́kọ́ bọ́ tó bá jọ ń ṣeré yẹn tí ọkùnrin yẹn bá fẹ́ release ó máa release sójú ara rẹ̀ ǹjẹ́ ó lè fà á kí obìnrin lóyún. nǹkan tóbìnrin fi ń lóyún ni pé kí tí sperm bá ti lè dé ara obìnrin by any means. nígbà tí kò wá tí lájọṣepọ̀ rí rárá ń kọ́ tí sperm obìnrin bá ti lè kan ẹyin obìnrin wọ́n lè lóyún kò dìgbà táwọn jọ ṣàṣepọ̀ tó wá jọ ṣeré tó bá jẹ́ pé ìtàn ẹ̀ ló da kíní yẹn sí tó dẹ̀ lè ṣàn wọlé àbí ó dà sí ọwọ́ obìnrin yẹn tóbi ò dẹ̀ mọ̀gbà tó fi sí ojú ara fúnra ẹ̀ tóbi ò dàgbà tó wà lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ mọ̀gbà tó fi sí ojú ẹ̀ àbí ó ti wà lára ọwọ́ ọkùnrin tọkùnrin mọ̀gbà tó fi kan ojú ara obìnrin ó lè swim wọlé. ní pé bóyá ó ti wà lọ́wọ́ ẹ̀ ó wà lọ tí bá obìnrin. nǹkan tó wá ń kan èmi lómi nígbà tó yà mí lẹ́nu ni pé nígbà tí kò tí ì wà já ìbálẹ̀ ṣé ìyẹn ò yẹ kó kọ́va ibẹ̀ yẹn. kò lè kọ́va ìbálẹ̀ ṣebí obìnrin tó ti jẹ́ àgbálẹ̀ ṣebí ó ń ṣe nǹkan oṣù ó ní nǹkan oṣù ń gbà jáde. ìbéèrè ńlá. bí nǹkan oṣù ń gbà jáde ní nǹkan gbà wọlé ní ló gbà wọlé ní omi ní sperm gbà wọlé. ọ̀rọ̀ parí.
kí ni ẹ gan àwa dókítà gbà mí kí ni ẹ fẹ́ máa ìgbà tí wọn bá ṣe wá tí dókítà kan tó ti pẹ́ nínú iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ dókítà kan lè ṣe nípa ṣe bí ẹni virgin ṣe lè léyìn àti rí virgin tó lóyún ectopic ọmọ ìdẹ̀rẹ̀ pé lóòótọ́ wọn ti bọ́kùnrin iṣẹ́ ó dẹ̀ ń sọ gbẹgbẹ́ dẹ̀ ń gbọ́ àgbẹ̀ ṣe sí ọyún làwọn wò yìí àgbà tó mọ̀ pé tí spam bá ti lè wọlé spam dẹ̀ lè gba àmì ẹ̀ wọlé torí bí ẹ̀jẹ̀ ń gbabẹ̀ jáde fún nǹkan oṣooṣù. ẹ ṣeun dókítà wa ẹ jẹ́ kí a kọ́kọ́ dókè lọ́hùn kí a sinmi díẹ̀ tábà dé padà àmọ́ bá ètò lọ à ń padà bọ̀. Kaftan Television Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan Television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa nílé alẹ́rùpẹ́ ẹ ti ń bá wa bọ̀ ẹ sì ti ń gbádùn dókítà wọn bí wọ́n ṣe ń bá wa yànnà náà àwọn ọ̀rọ̀ náà wọn ò tí ì lọ́wọ́ sí wà ń bí ẹ máa tún bá wa ká lọ bá a ṣe tún tẹ̀síwájú nínú ètò náà dókítà wa ẹ dákun ẹrú púpọ̀ nínú àwọn ọkùnrin ni wọ́n máa ń sọ pé wọ́n lo ọ̀pá ẹ̀yìn wọ́n lo jẹ̀dí tí wọ́n máa bá wọn po àpò pọ̀ wọ́n pè lè pọ̀ wọ́n pè lè pọ̀ nígbà tó bá fi máa pò pọ̀ wọ́n lè po bíi 10 bíi 8 papọ̀ tí wọ́n ń mú wọ́n ní pé àwọn nǹkan wọ̀nyí náà ó máa ń jẹ́ kí ọkùnrin kó ṣaláì rí ọmọ bí àti pé wọ́n ní pé ìgbà wo méjèèjì ni mo fẹ́ bèrè papọ̀ báyìí wípé ìgbà wo ni ó yẹ kí ọkùnrin tiẹ̀ bẹ̀rẹ̀ sí ní kíyèsára ẹ̀ pé ok ó ti pẹ́ tí mo ti ń ṣe kí nìyẹn kò wá di ọmọ. ẹ ṣe olóòtú ọ̀pọ̀lọpọ̀ oògùn táwọn èèyàn ń lò fún pé ọ̀pá ẹ̀yìn kankan yẹn ló jẹ́ pé ó máa ń affect testosterone testosterone ni hormone ọkùnrin nǹkan kí nǹkan tó bá lè ti lè affect testosterone ó mọ kan bí kórópọ̀n bó ṣe ń ṣiṣẹ́ àti produce sperm so ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn yẹn gan ló ń kó bá ọkùnrin àti pé kó lè produce sperm tó ṣe dáadáa àfi bẹ́ẹ̀ gbà fún ẹni tó bá ṣe ẹni tó ń wá ọmọ àgbà wọn níyànjú nǹkan bẹ́yìn àgbà wọn láyé torí ọ̀pá ẹ̀yìn kankan ló fà á ó bẹ́tà ká wo nǹkan tó fà á ká ṣàyẹ̀wò ká sọ̀fù problem yàtọ̀ sí pé àwọn kan igan tún lè fa jàǹbá míì sí gbogbo àwọn ẹ̀yà ara àwọn ẹ̀yà ara míì àdìkátà sọ nípa bí àgbàdo ẹ̀kọ́ ọkùnrin kó máa kíyèsára tó bá di pé ọkùnrin àtìyàwó tán ṣèyàwó tán gbéyàwó ọdún kan tọ́dẹ̀ tọ́ pé wọ́n ríra wọn dáadáa bí ìgbà 3-4 láàrin ọ̀sẹ̀ láàrin ọdún kan tán dẹ̀ lè lóyún a gbìyànjú pé kí irú ọkùnrin àti ìyàwó bẹ́ẹ̀ kàn kíyèsára kí àwọn ọkùnrin pàápàá ká dẹ̀ mọ̀ pé àìtí tètè lóyún ìyàwó kò di dandan pé ìyàwó ló ní problem bó sọ́lẹ̀ ẹ̀kan yẹn tàbá kó ẹbí 10 tó ní irú ìṣòro yẹn 4 nínú ẹ̀ 40%. Ọ̀dà ogójì nínú 100%, 4 out of 10 mẹ́rin nínú 10 tó jẹ́ pé ara ọkùnrin ló ti wá ibi tó dẹ̀ wá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn yẹn máa bú obìnrin yẹn ìyàwó ọkọ ló dẹ̀ ní wàhálà torí obìnrin ṣáà lè fúnra ẹ̀ lóyún. bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ èmi tiẹ̀ tó wá fẹ́ bèrè ṣe mọ̀ pé àwọn ọkùnrin míì lóòótọ́ wọ́n lè ṣe òun tẹ̀lé fóbìnrin lóyún wọ́n tẹ̀ ti lè ní ọmọ sílẹ̀ bẹ̀rẹ̀ àmọ́ wọ́n fẹ́ sọ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan káwọn tiẹ̀ tún lo àwọn ohun táwọn Yorùbá tiẹ̀ máa ń pè ní àlè wípé kán lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan kán tiẹ̀ tún lè fi ṣe síwájú sí bọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ ní orí ibùsùn pẹ̀lú ìyàwó wọn ṣé àwọn eléyìí náà lè ṣokùnfà àìrọ́mọbí fún ọkùnrin. tó bá yẹ pé ẹni tó ń rìn yẹn tó bá yẹ pé ẹni tó láìsàn lára tó bá yẹ pé ẹni tó nìyẹn tó bá láìsàn lára ó lè fa wàhálà fún wọn mo nílò kí n ṣe sample dáadáa torí ọkùnrin mi á sọ pé tó ń bá rí obìnrin mi ò dẹ̀ fún ọ lóyún wọn àní problem kí ló bá jẹ́ pé ìgbà tiẹ̀ tó bá dọ̀dọ̀ ìwọ̀n lóyún ó rí bẹ́ẹ̀ gbà mí torí tí ọkùnrin bá ní problem kékeré tíyàwó ẹ̀ náà ní problem kékeré ẹ̀gbẹ́ problem méjì
ó ti so pọ̀ fọ́ọ̀mù kékeré méjì fọ́ọ̀mù kékeré lọ́nà kékeré méjì ó ti so pọ̀ ó tún ayé kíni ó ti dẹyọ ńlá àwọn obìnrin míì tó ń fún lóyún yẹn wọ́n lè má ní problem kan rárá tó kàn yẹ pé bí ọkùnrin kan ra ní low sperm ló kàn ra ní tí ọkùnrin yẹn bá pàdé obìnrin tó ní problem rárá yẹn nígbà míì ó lè má problem lè má wà ó lè má fara hàn but ọkùnrin tó yẹ pé nǹkan tiẹ̀ náà lò tíyàwó ẹ̀ náà tún ní wàhálà díẹ̀ méjì lọ́nà méjì wá parapọ̀ ṣé ti yé ìgbà míì ni ẹ bá rí àwọn ẹni míì tán bá àti ọkùnrin míì àti ìyàwó míì lọ́wọ́ pé tí wọ́n tán wá fira wọn lẹ̀ ẹ̀dá rí pé obìnrin yẹn ibi tó lọ ó lóyún ọkùnrin yẹn ìyàwó míì tó fẹ́ ó lóyún tó tán bá pàdé tóbìnrin bá pàdé ọkùnrin tí ò ní problem rárá tí ọkùnrin náà pàdé obìnrin tí ò ní problem rárá ó lè compensate for each other. So o máa rí gbẹngbà mi tọpọ ìpàdé bá a ṣe bóun ti fún yàn lóyún pé wájú rí bẹ́ẹ̀ tó mọ̀ pé òun ó sì ní wàhálà lára ó dàbí mọ́tò ń gbà mí ni pé mọ́tò ní pọ́blẹ́mù kan kò ní pé kó má rìn ọ̀pọ̀ ìfẹ́ mi bá ti wá ń pọ̀ tó ń pọ̀ ju gbogbo ẹ̀ lọ pé kò wá ní rìn mọ́. ó ní ìbéèrè kan tí mo tẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó yẹ pé tóbìnrin mi bá tiẹ̀ tó wá jàjà lóyún oyún yẹn máa ń bàjẹ́ lára ẹ̀. ohun tí mo fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. kí wàá ní ǹjẹ́ wàhálà yìí náà lè wáyé lára àtọ̀ ọmọkùnrin. sì fi ní àfikún àwọn èèyàn tẹ̀ tó máa ń sọ pé tí ẹ̀jẹ̀ ọkùnrin àtobìnrin ò bá bára wọn mu pé ó nírú ẹ̀jẹ̀ tó jẹ́ pé ó máa ń kọra wọn tó jẹ́ pé tóbìnrin yẹn bá lóyún láàrin ọ̀nà oyún náà padà jábọ́ ni. ọ̀nà bíi ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kí n ṣàlàyé à ń pè àwọn kan ní immunologic reactions tó yẹ pé nígbà míì ẹnu kí ni obìnrin cervix obìnrin ó lè produce hostility factor tó yẹ pé wọ́n affect sperm ọkọ ẹ̀ láwọn ẹni míì ó ní nǹkan tí cervix ẹ̀ tó produce tó lè affect sperm ọkọ ẹ̀ ó lè yẹ kátà yẹn àárọ̀ wọn pé bí àìjẹ́ ò bára mu nìyẹn ṣùgbọ́n ọ̀nà àti solve problem náà wà ọ̀nà àjẹ́ oníkan tá a lè ṣe tó wáyé pé nǹkan tó ń fa wàhálà yẹn oníkan tá a lè ṣe náà àti solve problem but lọ́pọ̀ pé yẹn ò pọ̀ rárá. táwọn olóyìnbó ń pè ní hostile womb. àwọn ọjà yẹn ò pọ̀ rárá kò pọ̀ rárá kò pọ̀ rárá yẹn ò di pé kí ọkọ àti àkọ́ fira wọn lẹ̀ ẹ̀yìn torí ọ̀nà tá a lè fi ṣe ọ̀nà tá a lè fi solve problem yẹn ó wà ọ̀nà tá a lè fi solve problem yẹn ó wà dáadáa. irú ọ̀nà wo lè wá fi lè ṣerú àtúnṣe irú yẹn. láyé òde òní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la lè fi solve problem èèyàn lè ṣe oníkàtà máa ń pè ní IUI tí wọ́n tẹ̀ lè gba èèyàn lè gba sperm yẹn tó máa lọ tì sílé ọmọ directly téèyàn overcome kò tẹ̀ ní gba service yẹn nǹkan tí èèyàn ti lọ overcome directly téèyàn ti lọ fi sí ibẹ̀ olóògùn ta lè fóbìnrin tó máa reduce gbogbo effect yẹn lára obìnrin lẹ́fọ̀ àtọkùnrin àtobìnrin gbà míì a lè sọ pé tá bá ń bára wọn ṣe tí ò bá jẹ́ ìgbà tó yẹ pé ó fẹ́ tán fẹ́ jẹ́ kó doyún a lè ní ká lo condom to reduce sensitization àti bákan fẹ́ pé wọ́n fẹ́ tó ìgbà torí láàrin oṣù ó níye ọjọ́ tóbìnrin lè lóyún so èèyàn lè reduce ọjọ́ tán láì lo ìdáàbò èèyàn lè reduce tó gbọ́ ìgbà bí ọjọ́ bíi mẹ́ta mẹ́rin tí wọ́n lè lóyún nìkan iná tún lè ọ̀nà kan téèyàn tún lè ṣe é nìyẹn ìgbà míì dẹ̀ ní pàápàá tọkùnrin bá tún ní problem míì oríṣi ọ̀nà ọ̀la láyòdè tá a ti ń ran obìnrin lọ láti lóyún IVF oríṣi ọ̀nà ló wà ó ti tó oríṣiríṣi téèyàn lè lò tẹ́ pé èèyàn kàn lè ra mú sperm yẹn tákàn dẹ̀ lọ fi sínú ẹyin obìnrin tádẹ̀ ìdọ́mọ àbí kéèyàn gba sperm kó dẹ̀ gba ẹyin obìnrin kó ṣépọ̀ nínú lab pàtó bá dọmọ tán láti padà sínú ìyá ẹ̀ so oríṣiríṣi ọ̀nà ló ti wà téèyàn lè overcome problem bẹ́ẹ̀. ẹ ṣeun gan ìjẹ́ ìtàwọn olóyìnbó ń pè ní stress ìjẹ́ ó lè fà á kí àtọ̀ ọkùnrin kó má kún tó. àìnísinmi. àìnísinmi kò sí kọ́tà àìnísinmi ò lè directly torí pé ẹ̀rọ mo sọ lẹ́ẹ̀kan tí àwọn oògùn mi wà tán lè lò fún hypertension tó lè fa wàhálà tọkùnrin ò bá nísinmi tó but directly bóyá ó fa directly yẹn kí ló kọ́tà tí really ṣùgbọ́n ṣe àgbẹ̀ kò dáa fún àtọkùnrin àtobìnrin o anything tó bá fa stress púpọ̀ jù ó bẹ́tà kéèyàn kó jáwọ́ ńbẹ̀. ẹ ṣeun gan kí wàá ní ige ọ̀rọ̀ tí Becky ti fẹ́ béèrè látara. ẹnu kí tẹ̀ tí ó béèrè yẹn mú wò pé àwọn tó ń lo àwọn nǹkan tí olóyìnbó ń pè ní sex enhancer
bí kán lo Viagra bí kán lo gbá kán lo àwo ṣé yẹn náà máa ń fa kí ọkùnrin má rọ́mọ bí. mo sọ kinní kan àti má rọ́mọ bí ọkùnrin oríṣiríṣi ọ̀nà ló pín sí àwọn tó dẹ̀ ń lo Viagra nǹkan kan ló fà á tó fi ń lo Viagra ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà nǹkan tó ń fà á yẹn ó ń contribute sí nǹkan tá à ń fi rọ́mọ bí. gbọ́n pẹ́ tó. àìpẹ́ tó yẹn nǹkan kan ló fà á àìpẹ́ tó yẹn nǹkan kan ló fà á táwọn fi pẹ́ tó àti kọkùnrin dẹ̀ bímọ kò ní ṣe pẹ̀lú pẹ́ tó kò pẹ́ tó mo ti sọ pé sperm bó tẹ̀ jẹ́ ìṣẹ́jú kan alonga àti sperm bá ti jáde àdọ̀mọ kò ní ṣe pẹ̀lú bóyá ọpẹ́ àbí òpẹ́ tó bá ti lè deposit sperm in the right place bóyá ọkùnrin pẹ́ kò pẹ́ yẹn ìyẹn kọ́ ló ó lè enhance ẹ̀ ó lè enhance ó lè contribute sí pé àti lóyún ṣùgbọ́n nǹkan tó ń fa kí ọkùnrin kó fòpin lóyún ni pé tí sperm àti ẹyin obìnrin tó bá ti pàdé anywhere tó bá ti pàdé nǹkan tó ń dùn nìyẹn. ẹ ṣeun gan ǹjẹ́ àtúnṣe irú àìsàn tí ń bọ́kùnrin jà ǹjẹ́ ó jẹ́ nǹkan tẹ́ pé ó wọ́n àbí kò wọ́n àti pé kí ni àwọn àtúnṣe ẹ̀ gangan. gẹ́gẹ́ bí mo ṣe bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́. ẹ ṣe olóòtú àtúnṣe ó nílò kéèyàn mọ̀ kí ló rí lè fa wàhálà yẹn bàdẹ ṣe máa kọ́kọ́ mọ̀ ni pé kí ọkùnrin bẹ́ẹ̀ kí ọkùnrin tó pé wọn àti àwọn wọn lè lóyún kó náà kó tẹ̀lé ìyàwó wá sí hospital ká tẹ̀ ṣe sperm test seminal fluid analysis ìyẹn máa ń show pé bóyá sperm wà ń bẹ̀ ni o àbí kò tó o sperm tó wà ń bẹ̀ ó ń wẹ̀ dáadáa o àbí kò wẹ̀ dáadáa o sperm yìí tẹ̀ ti kú èmi ní sperm tó pọ̀ tó o ti kú èmi ò move they are all dead sperm àbí kòkòrò ló wà ń bẹ̀ ni infection ló wà ń bẹ̀ ni o tí a bá kọ́kọ́ mọ̀ yẹn ọ̀nà àkọ́kọ́ nìyẹn torí ẹni tó yẹ pé kò ní sperm rárá ìbéèrè tàwa béèrè nípa ṣé ẹni tí ò ní sperm yìí ṣé kò produce sperm ni àbí ọ̀nà tó yẹ kí sperm bá ti block èèyàn gbọ́dọ̀ find out yẹn tọ́wọ́ pọ̀ ọ̀nà yẹn ló block ọ̀nà tó block yẹn làwọn èèyàn lọ iṣẹ́ lé lórí kí ló fà á tó fi block tọ́wọ́ pọ̀ ń block yẹn ẹni nílò iṣẹ́ abẹ one way or the other ṣẹ́kẹ̀tì báyìí tó bá pẹ́ kò block tí ò sọ́nà tó block tí ò dẹ̀ produce sperm afẹ́fà kí ló fà á ṣé hormone tó yẹ kí ọpọlọ produce ṣé hormone yẹn ní body ò produce ẹ ni èèyàn nílò kàn ṣe blood test kàn wo hormone yẹn bóyá ó tó ni kò tó ìgbà míì hormone yẹn ò tó ni tó bá jẹ́ hormone yẹn ni ò tó tá a bá fún irú ọkùnrin bẹ́ẹ̀ lóògùn á ràn lọ́wọ́ ìgbà míì dẹ̀ ní kórópọn ló ti ní problem ìgbà míì pàápàá dẹ̀ ni pé body produce sperm yẹn ò ń gbó yìí náà tún wà a kàn dúró sí spermatic kò ń gbó kò ń gbó torí stages ni stages àti produce sperm stage by stage ni ó ní stage tó yẹ kó dé bí last stage lápè ní spermatic kò ní di sperm gangan ìyẹn náà tún wà àwọn ìgbà míì dẹ̀ ní oògùn tí patient ń lò ń gbà míì ló ń farú nǹkan bẹ́ẹ̀ so ó nílò kí doctor kó béèrè lọ́kọ́ farabalẹ̀ wò lọ́ọ̀ ni o ó máa ń mú nǹkan ni òun lo oògùn ni òun lo ilé ni á farabalẹ̀ so nǹkan tó ṣe pàtàkì lè kárí lè mọ fún oníkálukú kí ló fa ti alágbájá fún tẹni kí ló fa tẹni bàtà bá mọ nǹkan tó fà fún oníkálukú yẹn lèyàn á mọ solution tó máa ṣe fún ẹni yẹn. ẹ̀yin aráalé fún gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìbéèrè fún dókítà wa nọ́mbà tí ń lọ ní abẹ́ tv yẹn ẹ fi ìbéèrè yín ránṣẹ́ á sì lọ bá dókítà nílé á béèrè wọ́n bá yín dáhùn ìbéèrè ọ̀hún á sì wá fi hàn yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀ nígbà dókítà ẹ bá fún àwọn èèyàn wa nílé ní ìmọ̀ràn ìkẹyìn lórí ọ̀rọ̀ tí à ń sọ yìí. mo fẹ́ jẹ́ káwọn èèyàn wa nílé kọ́ mọ̀ pé pẹ̀lú ibi tí ìmàdé tọ́lọ̀ fún wa ní ìmàdélé ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń fa ìdíwọ́ àti lóyún fún ọkùnrin àti obìnrin làwọn dókítà tán lè ràn wọ́n lọ́wọ́ báyìí táwa ti mọ nǹkan tó ń fa oríṣiríṣi ọ̀nà ládẹ̀ tí ń fi ń tọ́jú wọn in fact kí ni IVF ayé òde òní ó ti solve many problems ó dẹ̀ pé oríṣiríṣi tẹ̀kan tá a lè solve tẹ́lẹ̀ ó ti ń solve a lot of the problems so pé ọkùnrin àti ìyàwó òtí lóyún yẹn kì í ṣọ̀rọ̀ ẹkún ọ̀rọ̀ kan sàn ṣòkòtò wọn dáadáa ni
ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ ti ń rí ló ti ń rí àyípadà. Wàhálà tá a ní lọ́dọ̀ wa lọ́pọ̀lọpọ̀ gbà mi ní ká má lọ church o, pastor ni mi o, pastor ni mi for almost 30 years. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń sọ pé èṣù ló wà, èṣù wà, mi sọ pé èṣù wà dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a pè ní bóyá èṣù yẹn they are natural issues, physical issues, pé pé tàbá mọ nǹkan tó ń fà á sọ̀rọ̀ ẹ̀ àádẹ́ ìjọba fàdúrà gbẹ́ǹdì àfàdúrà torí nǹkan tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí máa waste precious time tá a fi rìn káàkiri lọ lé babaláwo lọ lé onífẹ́mi káwọn èèyàn má ṣe kàn tó bá gbàgbọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ ká tún mọ̀ pé some of these problems they are physical problems tó yẹ pé nǹkan block, some of them are physical challenges tó ní solution. Tábà tẹ̀ máa fi nǹkan ara lọ́wọ́ ẹ jẹ́ ká tiẹ̀ mọ̀ ká mọ̀ ká tó ń ṣẹlẹ̀ náà káwọn èèyàn kan wá sí hospital kó má yẹ pọ̀ sí ìgbà pé àtàbá ti rìn káàkiri tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ti lose time ìgbà yẹn ó máa ń jẹ́ kó tún lera fún wa gan àti lè ran àwọn èèyàn lọ́wọ́ pẹ̀lú bíi dókítà. Ẹ ṣeun gan. Wọ́n ní ìbéèrè kan tó wà lọ́kàn mi ò mọ̀ bóyá mo ṣe ní àǹfààní àti bẹ̀rẹ̀. Wọ́n ní tí ọkùnrin tó bá ti àwọn èèyàn máa ń sọ wá ní ìgbà tọkùnrin yẹn wà kékeré ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ti bá sùn pé ọmọ tó yẹ kó bí ó ti dà síta. Ìjẹ́ nǹkan mi ní ìyá ó lè fà á tó bá fa kòkòrò tí ìṣìṣẹ́ bá fa kòkòrò wọlé ó lè fà á ó lè blọọkì tóbi yẹn tí wọ́n fa kòkòrò bọ̀ kì í ṣe pé bóyá kò gbogbo spam ti tán lára ẹ̀ náà bọ̀ tó bá kó fa tí ṣìnà tó ṣe tó bá fa kòkòrò tó blọọkì tí testis yẹn ò lè produce tí ò lè produce dáadáa ìyẹn lè fa tó àwọn tó sọ́nà kì í ṣe pé wọ́n rí sọ ó possible ó lè contribute dáadáa. Ẹ ṣeun gan dókítà rẹ, ẹ ṣeun pé ẹ darapọ̀ mọ́ wa lórí ètò Gbàgede Ìlú lónìí nìkànnì Kaftan Television Yorùbá. Ẹ̀yin wa nílé ọ̀rọ̀ ni dókítà ti sọ yìí ọ̀pọ̀ ọ̀dẹ̀ ló ti sọ fún ẹ̀yin ọkùnrin púpọ̀ ọ̀nà tí àmọ́ tí à ń fa sìgá à ń lo àwọn oògùn pé kí a bá lè pẹ́ ní tabambóbìnrin lò pọ̀ ẹ jẹ́ kí a dínkù torí tí ẹni tó bá ń wọ́mọ ló mọ ìṣòro tí ò kàn tí wọ́n mọ ló mọ ìṣòro tí ó kàn fún gbogbo ilé àti fún èèyàn ọkùnrin tẹ́ pé tẹ́ bá lóbìnrin ẹrúbìnrin ọ̀hún ẹ̀yin náà ti gbọ́ lẹ́nu dókítà wa wọ́n ní eléyìí náà ó lè fa àìsàn àìrọ́mọbí òun náà láti gbọ́ jẹ́ kí a mú lò fún ìtẹ́ bá dẹ̀ ní ìbéèrè fún dókítà wa ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí nọ́mbà tó ń lọ lábẹ́ amóhùnmáwòrán yìí tẹ́ bá dẹ̀ ti fi nọ́mbà náà tẹ́ bá ti fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ á gbé ìbéèrè náà á gbé lọ bá dókítà wa wọ́n sì dáhùn tó bá sì di ọ̀sẹ̀ tó ń bọ̀ a mọ̀ fi wọ̀nyí. Orúkọ mi ni Farouk Ogunjimede ṣeun pẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò Gbàgede Ìlú ní ìkànnì Kaftan Television Yorùbá lónìí títí di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ jẹ́ kí Bẹ́ẹ̀kì náà kí wọ́n dágbére fún yín. Ẹ̀yin èèyàn wa nílé òun náà lẹ ti gbọ́ lẹ́nu dókítà wa tó ti bá wọn yànnà náà ẹ̀ lẹ́sẹẹsẹ. Ẹ mọ̀ pé kò sí gbogbo ibi tí àìsàn wà lára ọkùnrin tó jẹ́ àìrọ́mọbí tí wọ́n ti mẹ́nubà. Wọ́n sì ti sọ wípé àwọn olóyìnbó Gẹ̀ẹ́sì ìyẹn àwọn medical doctors wọ́n lè bá wa ṣe ẹ má jẹ́ àwọn ní wọ́n ti sọ fún wa wípé wọn ò ní àwọn lọ ilé ìjọsìn o àmọ́ ẹ jẹ́ àkọ́kọ́ dára dé àyẹ̀wò àti ìtọ́jú tí wọ́n fún wa ní ilé ìwòsàn náà tá bá ti gbé yẹn wò ká tó fi àdúrà ká fi pẹ́ nídìí ìyẹn ló dáa kò ń ṣe pé ká máa fi àkókò ṣòfò lórí pé à ń lọ bá bàbá ilé bàbá Yẹmíwòǹbí àbí olùṣọ́ ibi báyìí olùṣọ́ tọ̀hún ẹ dákun ẹ mọ̀ pé tí n bá sọ̀rọ̀ jù báyìí Farouk ó ní pé torí pé ọ̀rọ̀ ti jẹyọ látara ọkùnrin ló jẹ́ sọ̀rọ̀ jù tó ẹ jẹ́ kí n dá a lé ní ibi tá a dé yìí gbogbo ìbéèrè yín ẹ bá tẹ àtẹ̀jíṣẹ́ rẹ̀ ránṣẹ́ lórí nọ́mbà tó ń lọ lórí amóhùnmáwòrán yín yìí títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ikú ò ní kánjú mẹ́nì kankan nù wá àìsàn sì ní ṣe wá lọ́jọ́ èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ọmọjọ́ Ìgbò olórúkọ òyìnbó Bẹ́ẹ̀kì ọmọ Akínpẹ̀lúmi ní wọn ní lábẹ́rẹ́ fún yín wípé ẹ jẹ́ ká fi ayọ̀ àti àlàáfíà pàdé gẹ́gẹ́ bí a ṣe máa ń pàdé. Adúpẹ́ lọ́wọ́ náà fún àlàáfíà fún ojú rere. Bá ọkàn ìlànà mú ọkàn máa lé orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ tí wọ́n ṣe ń da ipò
wọ́n kàn ká ó yẹ kẹ́mi ló ṣe iṣẹ́ yìí. máa ń pèsè àwọn ìṣọ́ fún ọjọ́. ọjọ́ kejì ẹ̀ lè gbóhùn ẹ̀ mọ́. This is not a counterparty. ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ má ṣe gbàgbé wípé àwọn orílẹ̀-èdè. àmọ́ ohun tó ń ṣe rárá o wọ́n ṣe àwọn kan rùn wọ́n kàn jẹ́ kí gbogbo ṣàmà ti ṣẹlẹ̀ ní lọ́kọ̀ tí mọ́tò jóná lálẹ́ mo lè ṣe lọ dẹ́rìn pa àwọn èèyàn ní alẹ́ ọjọ́ yẹn. bá a jẹ ní òkè òkun àbí ní ilẹ̀ àgbáyé ẹ̀tọ́ ìjọba àkọ́kọ́ ni wípé láti rí wípé ètò ààbò tó péye wà fún ará ìlú